A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe àgbékalẹ̀ ètò ìṣúná n4.237 trillion tí wọ́n gbà lérò proposed budget fún ti ọdún 2026 sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀. Ètò ààbò gbópọn ní gbogbo àyíká àti àyídà ilé ìgbìmọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ààbò ara ẹni láàbò ìlú NSCDC àti Neighborhood Watch tí wọ́n dúró wámúwámú sí gbogbo ojúnà ńlá. Àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ kánsù ìjọba ìbílẹ̀, àwọn ọba àti àlejò pàtàkì ni wọ́n kópa nínú ìpàdé tí agbẹnusọ ilé ìgbìmọ̀ Mudashiru Ọbaṣádàrí Sanwó-Olú bẹ̀rẹ̀ àgbékalẹ̀ ìṣúná rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Budget of Shared Prosperity láàrin aago kan kọjá ìṣẹ́jú 25. Níbi ọ̀rọ̀ rẹ̀ níwájú ìgbìmọ̀ ológójì ọmọ ẹgbẹ́ ni gómìnà ti tẹnumọ́ èròǹgbà wọn àti ṣe àlékún àṣeyọrí kí wọ́n sì kọ́ ìpínlẹ̀ Èkó tí yóò wúlò fún gbogbo olùgbé. Gómìnà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣúná yìí dá lórí ohun mẹ́rin: ọmọ ènìyàn, ohun amáyédẹrùn ìgbàlódé, ọrọ̀ ajé tí yóò gbòòrò àti ìṣèjọba gidi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ti ní àwọn ti bẹ̀rẹ̀ àlékún ààbò ní àwọn iléèwé boarding káàkiri ìpínlẹ̀. Adarí àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Adétúnjì Adélẹ́yẹ ni ó ṣe àfihàn yìí lónìí ní ìlú Àkúrẹ́ níbi ó ti pàtètè àwọn afurasí 16 tí wọ́n mú fún oríṣiríṣi ẹ̀sùn. Adélẹ́yẹ ní àlékún ti bá ètò ààbò pẹ̀lú ìpàráàrò sí gbogbo agbègbè ọgbà iléèwé boarding káàkiri ìpínlẹ̀ lẹ́yìn ìròyìn lórí ìjínigbé àti ìtàpá sí àṣẹ ààbò. Adélẹ́yẹ ṣàlàyé wípé láti ọ̀sẹ̀ kan sẹ́yìn ni àwọn ti ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀ àwọn iléèwé wọ̀nyí tí àwọn sì ṣètò ààbò láti fi ṣàlámí, pàápàá jùlọ ní iléèwé tí ó wà ní ẹnu ibodè ìpínlẹ̀ àti ìgbèríko. Bákan náà ni wọ́n ṣe àlékún ètò ààbò ìlú fún oṣù bàbàbà. Iléeṣẹ́ ìròyìn náà ní jábọ̀ wípé Operation Lé Wọn Jáde ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 6 oṣù kọkànlá láti fi ṣàmójútó ààbò ní ìpínlẹ̀. Adélẹ́yẹ fi kún wípé ètò ààbò ní ẹnu ibodè ìlú ti ràn wọ́n lọ́wọ́ láti lé àwọn jàǹdùkú, adàlúrú àti ajínigbé jìnnà réré sínú igbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Onímọ̀ ẹ̀sìn Islam Sheikh Ahmad Gumi ti ní òun yóò ṣe àtìlẹ́yìn fún ìdáríjì adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu bí ó bá ronúpìwàdà tí ó sì pè fún àlàáfíà lójútáyé. Gumi sọ ọ̀rọ̀ wọ̀nyí lónìí nígbà tí ó fi ara hàn lórí ètò amóhùnmáwòrán Channels láti sọ̀rọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè. Bí a kò bá gbàgbé wípé Kanu ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá dá ẹ̀wọ̀n gbére fún lórí ẹ̀sùn oníkókó 7 tí ó dá lórí ìwà dàlúrú àti ìkọlù sí àwọn agbófinró. Gumi ní Kanu tí wọ́n rán lọ ẹ̀wọ̀n látàrí wípé ó ń pè fún ìṣekúpa àwọn ológun. Bí Kanu yìí kan náà bá lè ronúpìwàdà, pè fún àlàáfíà lótìítọ́, òun á ṣíwájú àwọn tí yóò pè fún ìdáríjì àti ojú àánú fún un. Ó ní kí wọ́n wo ààrẹ tẹ́lẹ̀ rí Shagari. Ìlú kan náà ni àwọn ti wá. Shagari fún Ojukwu ní ìdáríjì amnesty. Kí wọ́n wo Umar Yar'Adua. Ó fún àwọn mílítàǹtì Niger Delta ní ìdáríjì láwọn tí àwọn náà hu ìwà ọ̀daràn. Gumi ṣe àríyànjiyàn wípé ààbò yóò wà fún orílẹ̀-èdè bí ìjọba bá lè fi ààyè gba ìjíròrò àti ìlàjà yálà tí wọ́n fi ń gbẹ́kẹ̀lé àfipámúni. Gumi tẹ̀síwájú wípé àwọn tí ó ti ṣetán àti jọ̀wọ́ ohun ìjà olóró wọn, èéṣe tí wọ́n fi ní dandan àfi kinetic. Ilẹ̀ Amẹ́ríkà gan ò lè kápá Afghanistan. Israel pàápàá kò lè ṣe àṣeyọrí ní ilẹ̀ òkèèrè. Wọn kò ṣètò iléeṣẹ́ ológun fún àwọn ìnàkí. Bí ẹ bá ti ń bá a bọ̀, àwọn Fúlàní darandaran ti ń pè fún àlàáfíà. Bí wọ́n bá pè wọ́n fún ìpàdé àlàáfíà, wọ́n á wá pẹ̀lú ìbọn wọn fún ọ̀pọ̀lọpọ̀ ìdí. Ǹjẹ́ wọ́n lè pe IPOB fún ìpàdé àlàáfíà?
àlàáfíà. Ǹjẹ́ wọ́n lè pe Boko Haram fún ìpàdé àlàáfíà? Bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ àtijọ́ ti pè wọ́n rí tí wọ́n sì wá, ní báyìí ó ṣòro àti pè wọ́n padà. Fún ìdí èyí, ẹnikẹ́ni tí ó bá pè fún àlàáfíà lòun máa bá lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn bíṣọ̀bù ìjọ Àgùdà ní Nàìjíríà CBCN ti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣòro ààbò tó ń burú sí i ní Nàìjíríà pẹ̀lú ìkọlù, fàákájà, ìjínigbé àti ìparun ohun ìní jákèjádò orílẹ̀-èdè. Àwọn bíṣọ̀bù ìjọ Àgùdà sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ Archbishop Lucius Iwejuru Ngozi àti akọ̀wé ẹgbẹ́ Bíṣọ̀bù Donatus Ahimiosun Ogun buọwọ́ lù. Wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí ìkọlù sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn, pàápàá jùlọ ní ẹkùn àríwá àti gbùngbùn, tí ó yọrí sí ìṣekúpa rẹpẹtẹ àti ìṣòfò ẹ̀mí ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì. CBCN fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjáfara léwu kí aráàlú má bàa ní lọ́kàn wípé ìjọba ti gbàgbé wọn. Èyí ti wá yọrí sí ẹ̀sùn ìṣekúpa Kìrìsìtẹ́nì genocide ní àwọn apá ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn Mùsùlùmí náà ń fi ara kááṣá pẹ̀lú ọ̀pọ̀ aláìṣẹ̀. CBCN bu ẹnu àtẹ́ lu ìjínigbé àwọn ọmọdébìnrin 25 ní ìpínlẹ̀ Kebbi, àgbẹ̀ obìnrin 13 ní ìpínlẹ̀ Borno, 265 akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Papiri, ìpínlẹ̀ Niger, ìṣekúpa àwọn tí ó lé láàádọ́rin ní gúúsù Taraba àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ tí ó ti di aláìnílélórí jákèjádò orílẹ̀-èdè. Àwọn bíṣọ̀bù wá ké sí ìjọba kí wọ́n tètè ṣe ojúṣe wọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìlú, kí wọ́n sì wá ọ̀nà àti rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀, kí wọ́n fi àwọn oníṣẹ́ láabi jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí àwọn ẹ̀ṣọ́ aláàbò yí gbogbo igbó tí ó wà ní agbègbè Kwara, Kebbi àti Niger ká lẹ́yìn gúlégúlé ìwà ìjínigbé àti àdàlúrú tó gbòde. Ààrẹ darí àwọn aláàbò láti máa ṣe àmójútó gbogbo agbègbè fún wákàtí 24. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Sunday Dare ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, bí ó ti ní ààrẹ pàṣẹ kí àwọn ológun wọ inú igbó lọ dé òpin igbó níbi tí wọ́n ní ìgbàgbọ́ wípé àwọn ọ̀daràn fi ara pamọ́ sí. Ìgbésẹ̀ yìí yóò wà yíká aago round the clock pẹ̀lú ìbáraẹnisọ̀rọ̀ lóòrèkóòrè láàrin àwọn tilẹ̀ àti àwọn tójú òfurufú. Dare ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí yóò yíká gbogbo agbègbè láti mú kí àti rí àwọn tí wọ́n jí gbé yá kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.